wọ́n sì lọ bí ìyàwó ànábì ní ẹ bá débẹ̀ kí lẹ́ẹ̀ máa wí tó nígbà bá débi ìyàwó ẹ rí lùlù kẹ kọrin wọ́n ní kí ni àwọn máa wí ànábì ní ọ̀dọ̀ ẹ máa wí pé ataynakum ataynakum fahayuna linuhayyikum falawla zaharatul hamura àwọn èèyàn wọn kóra wọn sínú rédíò kóra wọn sínú tẹlifíṣàn máa ṣe fìtá máa dájọ́ ẹ̀sìn máa ṣe láì kò nẹjú tó pọ̀lọpọ̀ nǹkan lẹ́nìkan bá tún lánàá ibẹ̀ láwa yà sí ó ní mo sọ nù tẹ̀síìrì tí mo ń ṣe pé mo ní mísíkì dá òótọ́ sì mo sọ bẹ́ẹ̀ ẹ fún mi láyà tó ní mísíkì ò dá ẹ sì fún mi ní àdìsí tó ní mísíkì ò dá sórí ààrẹ nísìn èmi ló ń bá sọ̀rọ̀ yìí lórí fóònù òun fẹ́ ná káṣà rẹ báwo náà ti ná káṣà yẹn lórí fóònù ìwọ tí mi ò rí ó mọ̀ tí mo ná káṣà ni mo ná káṣà á ríra wa lójú báyìí ni àmọ́ ọgọ́sẹ́yìn fóònù kan wọ́n á ń pè mí olóòfẹ́ ná káṣà mi níbi náà ti ń ná káṣà ààbọ̀ ẹ̀kọ́ nù ní ọwọ́ mú àyà wá ọmọ tó mú àyà wá ǹjẹ́ àyà tí ó mú wá ó ní wa minan nasi man yashri lahwal hadith àyà tó mú wá nù àyà tó mú wá nù ara ń tàn wínú ní pé ẹ má kí wọ́n má nu àwọn èèyàn sọ ìyẹn làwa wà fún òun làwà fún mo ti kọ́ kankan nǹka àmọ́ ẹni tí mo kọ́ ni màrájíwẹ̀ ó pọ̀ á lọ nu muguni á lọ nu tíra mi á lọ àwọn tíra mi àmọ́ èyí tí mo tíra àwọn tíra tí mo wí àwọn tíra tẹlẹkù lẹ́yìn ó ráyìn eléyìí fíkíù láhwí wà tarwih للشيخ العلامة الشيخ الدكتور يوسف القرضاوي فقه اللهوي انتو جا اللهوي فقه وري اغبويه او انو تراي امو mo sì sọ ọmọ ní lójú ànábì wọn jó sallallahu alaihi wasallam àbí sọ́rẹ́ ó wà ń bẹ̀ ọ̀tẹ̀ ìwọ̀n tí ẹ fẹ́ gbà yín ní pé wọ́n jókòó adé rẹ̀ Mẹ́dínà wọ́n jókòó báyìí wọ́n ń jó ànábì sì jókòó ń wò wọ́n. Allahu akbar. Aisha sì wà ń bẹ̀ ànábì sọ wípé ó rí àwọn ará Abáṣà yìí wọ́n fẹ́ràn à ń jó wọ́n ń ṣe kínní nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ fi wọ́n lẹ̀ wọ́n ànábì sì wà ń bẹ̀ kó zọ́rọ́ àdìsí sì rè at-takrir wal-ikrar. Hayakallah. Soko sí àdìsí kan ní àdìsí ànábì tó halala mísíkì àbí tó harama rẹ̀ tó dákẹ́ ni bó ti dákẹ́ ni náà wasakata an ashiya rahmatan lakum fala tas'aluha فلا تبعثوا عنه صلى الله عليه وسلم حرم حراما وحلل حلالا وحد حدودا فلا تعتدوها وسكت عن أشياء رحمة لكم ولا تبعثوا عنها غير نسيان حديث النبي نيني Ọlọ́run la àwọn ẹ̀tọ́ ó ṣe àwọn aláàlí kan fún yín Ọlọ́run ṣe àwọn aláàlí yín ní Al-Qur'ani wa harrama haraman ó sì ṣe àwọn nǹkan kan léèwọ̀ ó wà ní Al-Qur'ani wa hadda hududan ó fi àwọn àlẹ́ àtàwọn ṣẹ̀ríà rẹ̀ kalẹ̀ fala ta'taduha ẹ má kọjá àlà ní gbogbo tó là kalẹ̀ ni wa sakata an ashiya ọlọ́mọ náà ó dákẹ́ lórí àwọn nǹkan kankan
rahmatan lakum ó kàn fi dákẹ́ ó fi kẹ́yìn ní gẹ́ra nìsíyàn kì í ṣe kó gbàgbé. Allahu akbar. fala tabahasu ana ẹ má wá di ń pa ẹ̀. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. so ànábì lójú ẹ̀ wọ́n lùlù wọ́n tagò òjé wọ́n jó wọ́n sì wò wọ́n báyìí kò sì gbé kò sọ pé ńlá kò sọ pé ná kódà èyí tó tún fi rinlẹ̀ ní pé ìjọ tí wọ́n ń sin ìkànnú àwọn àbúrò Aisha tí wọ́n ń sin lọ ilé ọkọ tó fi fún ọkọ ànábì ni kí ẹ ní fún ó ti fún ní nǹkan náà ọlọ́run ò fún torí ẹni tí ó fẹ́ ànsọ́rù ni ó ti fún ní nǹkan náà ọlọ́run ò fún fún ní nǹkan eré fún ní nǹkan eré nítorí pé àwọn ànsọ́rù ni wọ́n fẹ́ràn nǹkan eré fún lórin fún lórin ẹ kó àwọn akọrin tẹ̀lé ẹ kó àwọn onílù tẹ̀lé torí pé àwọn ànsọ́rù fẹ́ràn ẹ̀ púpọ̀ sallallahu alayhi wa sallam. àwọn ànsọ́rù fẹ́ràn ìlú ijó à ń kọrin nípa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n sì lọ bí ìyàwó ànábì ni ẹ bá débẹ̀ kí lẹ́ẹ̀ máa wí tó nígbà ẹ bá débi ìyàwó ẹ rí lùlù kẹ kọrin wọ́n ní kí ni àwọn máa wí ànábì ni ọ̀dọ̀ ẹ máa wí pé ataynakum ataynakum fahayuna linuhayikum falawla zaharatul hamura أتيناكم فحيونا لنحييكم فلولا زهرة الحمرى لما جئنا لساحتكم akọ bẹ́ẹ̀ kásì máa lu bàndírì tẹ̀lé wọn. láwọn kan máa ń pé ṣe Adam ìkọrin ní márkàsì mi wọ́n máa kọrin ní bàbá yín bẹ́ẹ̀ ni wọ́n lórí là wá ń kọ lórí là wá ń kọ kọrin pẹ̀lú ìlà wọn lórí là wá ń kọ. Pẹ̀lú mímọ̀ ni ìmọ̀ náà lágbára lé lórí ẹ̀ lórí súnà àti kìtáàbù láfẹ́ kọrin mi wọ́n lórí làwa ń kọ́ lórí làwa ń kọ́ kọrin pẹ̀lú ìmọ̀ lórí làwa ń kọ́. Gbogbo ìpìlẹ̀ nǹkan nínú Islam al-ibahatu aslu kulli shay'in. Àfá Qaradawi wọ́n tẹ̀ bá wá wí síbí báyìí. Mi láti page 16 nínú tírà rẹ̀ al-fannu al-islam wal-fann. Ẹ̀rí àwa àìkí pẹ̀lú gbogbo ìpìlẹ̀ nǹkan pátá nínú Islam Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ni ẹ máa wá gbọ́ yóò sọ qarrara al-ulama Islam àwọn àfá Islam wọ́n fi ìdí ẹ̀rin lẹ̀ anna al-asla fil ashiya'i ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan al-ibahatu ẹ̀tọ́ ni liqawlihi ta'ala pẹ̀lú gbólóhùn Ọlọ́run tó sọ wípé walladhi khalaqa lakum ma fil ardi jami'an Allahu ló dá gbogbo nǹkan tó ń bẹ lórí ilẹ̀ fún yín
ولا تحريم إلا بنص kò sí nǹkan tó lè ṣe nǹkan ní àràmù illa binassin sarihin násù ni ó sọ di haram من كتاب الله ní تعالى kitabillahi ta'ala nínú alukurani أو سنة رسوله aw sunnati صلى الله عليه rasulihi àbí وسلم sunna nabi أو إجماع ثابت àbí ijma'in متيقن thabitin mutayaqqin ìpanupọ̀ àwọn àfáà tó fẹsẹ̀ rinlẹ̀ tó dájú. فإذا لم يرد نص tí nẹ́sù wá lórí ẹ̀ ولا إجماع tí ìjìmá wọ̀ wá lórí ẹ̀ أو ورد نص صريح غير صحيح àbí nẹ́sì kan wá tí nẹ́sì ni ò lálàáfíà ńlẹ̀ أو صحيح غير صحيح àbí sọ ihò ní tiẹ̀ بتحريم شيء من الأشياء pẹ̀lú ṣíṣe nǹkan léèwọ̀ nínú gbogbo nǹkan لم يؤثر ذلك في حله èyí ò ní kò lápá lórí ìsọdí ẹ̀tọ́ وبقي في دائرة العفو الواسعة ìyẹn wà lábẹ́ ìmójúkúrò ọlọ́run tó mójúkúrò ńbẹ̀ قال تعالى ọlọ́run sọ wípé وقد فصل لكم ما حرم عليكم ọlọ́run ọba ti ṣàlàyé gbogbo tó ṣe ní aráàmù fún yín إلا ما اضطررتم illa إليه ma turtum ilayhi àyàfi yìí tára bá ní lọ síbẹ̀ nínú tó tó ṣe lé aráàmù nìyẹn. وقال رسول الله صلى الله عليه وسلم qala rasulullah ànábì sọ wípé ما أحل الله في كتابه فهو حلال ìtọ́lá ọba bá sọ nínú alukur'ani pé aláàyí lélẹ́yìí ò aláàyí ni وما حرم فهو حرام wọ́n nu tíra rẹ̀ aráàmù nù ni. وما سكت عنه فهو عفو èyí tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ lé lórí fọwọ́ áfùn ó ṣàmójúkúrò fún yín bẹ́ẹ̀ ni. فاقبلوا من الله ẹ̀yà عافيته gba ọrẹ ọlọ́run tó ṣe fún yín ní mákọ́ فإن الله torí pọ́lọ́run لم يكن لينسي شيئا ọlọ́run ò gbàgbé شيئا. kankan nínú tó yẹ kó ṣe lẹ́tọ̀ọ́ àbí kó yẹ kó ṣe léèwọ̀. وتلا قوله تعالى ànábì wa ka gbé وما ọlọ́run tó كان sọ pé ربك نسيا wa ma kana rabbuka nasiyan ọlọ́run bá rẹ̀ iṣẹ́ ni tí gbàgbé. رواه الحاكم عن أبي الدرداء وصححه akínú ló gbà wá lọ́dọ̀ àbí وأخرجه dàda. البزار والآية من سورة مريم آية 64 tó níṣó. وقال ànábì fún ẹ̀ wá sọ pé إن الله فرض فرائض ọlọ́run bá ṣe àwọn ọ̀rẹ́ yẹn rẹ̀. فلا ẹ تضيعوها má ra aláre وحد àwọn àlá rẹ̀ فلا تعتدوها kọjá àlàbẹ̀. وسكت عن dákẹ́ أشياء lórí àwọn nǹkan kan. رحمة ó بكم fi ṣàánú yín ni. غير نسيان kò gbàgbé فلا تبحثوا ẹ bá عنها wádìí ń pa ẹ̀. أخرجه دار قطني عن دار أبي قطني. ثعلبة الخشني وإذا وإذا كانت كانت هذه هذه القاعدة tọ́ ẹ pé kọ́ ìdá àtàlùkùránì tó lóhùn tà nẹ́bì ni. فما هي النصوص والأدلة kí ni àwọn nùsùs àtàwọn tọ́ka. التي استند إليها القائلون بتحريم الغناء kí ni tí wọ́n gbára lé tí wọ́n fi sọ pé èèwọ̀ ni àti gbọ́ mísíkì. وما موقف المجيزين منها kí sì ni àwọn tí wọ́n fara mọ́ ẹ náà kí ni ìgbára lé wọn lórí ẹ̀. èyí ò ní ti tán. ok أدلة àkọ́kọ́ المحرمين àwọn tí wọ́n gbára lé pé àdìlà àwọn á sọ ومناقشتها á sì nẹ́kẹ́sà rẹ̀ á tu yẹbẹyẹbẹ. أولا àkọ́kọ́ استدل المحرمون بما روي عن ابن مسعود gbogbo àwọn tẹ bá rí ọ̀rọ̀ bún Mas'ud ni wọ́n gbára lé وابن عباس àtọ̀rọ̀ bún Abbas وبعض التابعين àtàwọn apá kan nínú àwọn tábì أنهم حرموا الغناء pé àwọn wọ̀nyí ò ní ni wọ́n ṣe gbígbọ́ mísíkì léèwọ̀. محتجين بقوله تعالى ọ̀rọ̀ tí wọ́n dì mú táwọn yẹn náà dì mú lọ́rọ̀ gbọ́nú wọn lọ́n tó sọ wípé ومن الناس ìbẹ́nu àwọn èèyàn من يشتري لهو الحديث ẹni tí ra ọ̀rọ̀ eré ليضل عن سبيل الله بغير علم láti fi sọnù kúrò lójú ọ̀nà tọ́lọ́n bìgẹ́rẹ̀ ilmi láìkò ní mímọ̀ amúléré. أولئك لهم عذاب مهين àwọn èyí ò ní ní ìyà yẹpẹrẹ ò máa bá wọn. وفسر àyà tí wọ́n gbé tọ́gbẹ́ wafassaru láwàl hadith bilgina àwọn tú sí wípé n tó ń jẹ́ láwùl hadith ní ọ̀rọ̀ eré òun ni music. قال ابن حزم Ibn Hazmi wípé ولا حجة في هذا لوجوه eléyìí kìí ṣe hujja rárá ní gbogbo ojú pọ̀nà. أحدها
àkọ́kọ́ nú àwọn ojúkọ́ náà أنه لا حجة لأحد دون رسول الله صلى الله عليه ẹlòmí ò وسلم. ní hujja yàtọ̀ sí ànẹ́bì والثاني ànẹ́bì ní àyà ní sọ̀kalẹ̀ fún tó bá pé ń jó náà lọ́hùn ni tó bá tú sí pé gìnẹ́wù ni ó di haramu nù ni ànẹ́bì ò tú sí gìnẹ́ èmi so Ibn Mas'ud lòun rú bẹ́ẹ̀ nínú làákàyè Ibn Abbas ló rú bẹ́ẹ̀ nínú làákàyè بعض التابعين lóga yóò túmọ̀ gìnẹ́wù torí pé tí jẹ́ láwù pọ̀ حديث. والثاني ẹlẹ́ẹ̀kejì أنه قد خالف غيرهم من الصحابة torí والتابعين. àwọn gbogbo sàábẹ̀ yòókù àtàwọn tábí yòókù wọn lọ lọ́tọ̀ báyìí Ibn Mas'ud àti Ibn Abbas àwọn dúró lọ́tọ̀ àwọn méjèèjì nìkan ni wọ́n dúró lọ́tọ̀ gbogbo àwọn sàábẹ̀ tó kù wọn á gbọ́ músíkì dáadáa. Allahu akbar. mo ní díẹ̀ èmi kọ èyún dìní ó wà lọ́dọ̀ mi bí báyìí nǹka والثالث wọn á gbọ́ músíkì wọn á gbọ́ kódà wọn á tún lọ gba àwọn ọmọ àwọn obìnrin tí kọ músíkì fún wọn láwọn sàábẹ̀ àtàwọn tábì pàápàá jùlọ gbogbo ará Medina hari Imam Shafi yìí sọ wípé ntí gbogbo ará Medina bá fi panupọ̀ lé lórí nǹkan náà kéèyàn wòye sí i tó bá yá sí pé panupọ̀ lórí pé haramu ni ajá haramu tí wọ́n bá panupọ̀ lórí halali ni halali ni ó máa jẹ́ so gbogbo ará Medina ní gbogbo sàábé ṣíṣe Medina ti sìn láwí gbogbo ará Hijazi tó wá di Saudiya nísìn kìí lọ ara Saudiya sìn láwí àwọn sàábé tí wọ́n bá nẹ́bí lò tí wọ́n ń gbé bẹ̀ǹdó náà àtàwọn tábì tí wọ́n bá nẹ́bí lò tí wọ́n ń gbé bẹ̀ǹdó náà kí kálukú tó fọ́nká àwọn là ń tọ́ka sí pé ará Medina. والثالث ẹlẹ́ẹ̀kẹta أن نص الآية pé nẹ́sù àyà ni يبطل احتجاجهم بها ó ti òun gẹ́ ló bá ó dá àwọn ènìyàn jẹ́ لأن فيها torí pé nínú àyà ni ومن الناس من يشتري لهو àwọn ẹ̀nẹ́sì الحديث lẹ́yìn ẹ̀ṣtẹ́rì láwàl hadith ń bẹ níyàn ni tí ra nǹkan eré ليضل عن سبيل الله láti fi sọ ọ̀yàn nù kúrò lójú ọ̀nà tọ́lọ́run بغير علم láì kò ní mímọ̀ ويتخذها هزوا. wọ́n mú ní awẹ́wà وهذه صفة من فعلها كان كافرا بلا خلاف. èyí ni sífà ni ìròyìn ni kèfèrí ló ń bá wí kì í ṣe tí ò sí yapẹnu mẹ́ إذا اتخذ سبيل الله هزوا. tó bá mú ojú ọ̀nà lọ́wọ́n ọba ní awẹ́wà. قال ọ̀háwí ولو أن امرأ tẹ́nìkan اشترى مصحفا tó bá ra alukurani lápèjúwe ليضل به عن سبيل الله láti fi sọ àwọn èèyàn nù lójú ọ̀nà tọ́lọ́hún alukurani ni o sọ̀rọ̀ pé alukurani ọ̀rọ̀ ọlọ́run òun lágbà àbí àwọn nǹkan lágbà alukurani yẹn lẹ́nìkan wá rà ló wá fẹ́ fi sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà tọ́lọ́hún ويتخذه هزوا tó sì mú un léré لكان كافرا. ó ti di kèfèrí. فهذا هو الذي ذم الله èyí تعالى. ò ní lọ́lọ́wọ́n bá ń bú ló ń bá wí. وما ذم قط عز وجل من اشترى له الحديث ọlọ́wọ́n ò bú ẹni tó lọ ra nǹkan eré kan nǹkan eré tó sì ń jẹ́ láwù ní pọ̀ mo sọ. láwù ń bẹ nínú sísáré réèsì tí wọ́n ń sàní láwù ni bọ́ọ̀lù láwù ni tẹlifíṣàn láwù ni sinimá láwù ni gbogbo nǹkan spọ́ọ̀tù ni láwù ni títí ó fi lórí shatranj chess tí wọ́n máa play ní láwù ni ó fi dórí ludo ọkì Ya farabalẹ̀. kódà ìwẹ̀ lódò swimming nítorí skiting láwù ni high jump long jump high jump long jump láwù ni short boot short boot gbogbo ọ̀rọ̀ spọ́ọ̀tù ní pátá látòkèdélẹ̀ láwù ni
àwa wo ǹjẹ́ gbogbo ẹ̀ ní Islam haramẹ́ tó fi dórí mísíkì náà gbogbo kí ní tó pé láwù ni àyà kan wá tó fi já sí pé kò tí ẹ gbọdọ̀ haramẹ́ rẹ̀ torí pé ó ṣe àtàfi rẹ̀ mọ́ nǹkankan pé wà ìzára tijaratan aw lahawan faddu ilayha wa tarakuka qa'iman kul ma inda Allahi khayrun min at-tijarati wa min Allahi wa min at-tijara wallahu khayrur raziqin. wa idha ra'aw tijaratan aw lahawan faddu ilayha wa tarakuka qa'iman kul ma inda Allahi khayrun min Allahi wa min at-tijara wallahu khayrur raziqin. ọba ní wa idha ra'aw tijaratan tó bá jíjọ jímọ̀ torí pé ìzánu díẹ̀ ila salati min ìyanu díẹ̀ lè salati min yawmil jumu'ah fas'aw ila zikrillahi wa zarul bay'a dhalikum khayrun lakum. ìyanu díẹ̀ lè salati min yawmil jumu'ah tí wọ́n bá ti pè ń jọ jímọ̀ fazaru libẹ́yà ẹfi títà fasáwọ́ ilá ìsìnkú láyé sájá ń pa tètè lọ síbi ìrántí Ọlọ́run wàzárò libẹ́yà ẹfi títà àti rírà sílẹ̀ lálíkò lórí fún kún tó ń ta àlàmúnà bá ẹgbẹ́ ẹ̀mẹ́ ni torí wípé bẹ́yà àtòrí ní títà àti rírà ó nìyẹn wọ́n sì sọ pé ahallallahu al-bay'a wa harrama ar-riba wọ́n bá ṣe títà rírà ní ẹ̀tọ́ halali ni àmọ́ wọ́n á fi sí wípé àwọn sàábẹ́ẹ̀nì tí wọ́n rí owó tó ti sáàmùdé wọ́n wá sáré gẹ̀ẹ́ lásìkò jímẹ̀nì tánẹ́bì ń bẹ lórí mímbàrí ìfọdún ilayha wọn dàgẹ̀rẹ̀ lọ́bẹ̀ wọ́tàrákù kọ̀ọ̀kọ̀ iná wọn fi wá nẹ́bì kalẹ̀ sórí ìdúró kul ma inda Allahi sọ fún wọn in tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba khayrun minal lahwi ó lóore ju eré nílọ wa mina tijarati eré àti owó ní àti owó eré mina láhàwí wà tìjárátì owó èyí ni à ń pè ní àtàfí àtìfù ní conjunction ni ó conjunct ẹ̀ mara wọn pé eré ni àti owó yóò máa di haramu tí wọ́n bá lò nílòkulò ẹni yóò máa di haramu tí wọ́n bá fi gbàgbé ìrántí Ọlọ́run tí wọ́n lọ kírun torí pé òwò tó ń jẹ́ ẹ̀tọ́ yóò òun náà máa di haramu ń gbà náà. Ayakallah. Ayakallah. Wallahu khayrur raziqin. Ọlọ́ọ̀bá tẹ́rí ẹ̀kẹ́ wallahu khayrur raziqin òun ló lóore jùlọ ní ṣíṣe àzìkí fún yàn níṣó ó fẹ́ gbọ́ni ó fẹ́ gbọ́ni yasalunaka anil ginayi kúl alginayi là ń kà fún وما ثم قط عز وجل من شرع له الحديث. àyà tó sì kà fún mi náà lánàá náà nìyí Ọlọ́run ò bú ẹni tó ra láwùl hadith liyatalaha bihi. torí kó lè fi gbádùn. ويروح نفسه. kó dẹ̀ fi lẹ́ngbẹ́ mi ẹ̀ kó fi relax. لا ليضل عن سبيل الله لا ليضل عن سبيل الله تعالى. kò tí ì ṣe pé ó fi sọ àwọn èèyàn nù ó fi di ojú ọ̀nà tọ́lọ́n
àbí fi sọwọ́ kúrò jù lójú ọ̀nà tọ́lọ́run. فبطل تعلقهم بقول هؤلاء. eléyìí ó ti bá tàálùkù ìṣòro mẹ́nu àyà ni ó bàjẹ́. ọ̀rọ̀ Ibn Mas'ud nìkan ló gbọ́ ó gbọ́ ti Ibn Hazmi làkà fún ọ yìí. وكذلك من اشتغل عامدا عن الصلاة بقراءة القرآن. kódà ẹni àwọn èyí ni kì í ṣe kíní kankan ẹni tó bá fi tó sí pé ó ń ṣe tìláwà lọ́wọ́ wọ́n wá pèrún kò dá wọn lóhùn wọ́n kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ń ṣe òun ní náà ṣe ẹ̀rọ ipá Kùránì ló ń kà ó ti dáwùlà díìsì nù. أو بقراءة السنن. àbí ó jókòó ní àdíìsì lòun ń kàṣẹ́ ẹ ṣáàjà máa kàdíìsì ṣe bí Ọlọ́run náà ni ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ̀bọ́ bẹ́ẹ̀ yẹn máa kírun àwọn èyí ni náà ti di láwùl hadisi. أو بحديث يتحدث به. àbí ọ̀rọ̀ kan tó kàn jókòó sí tó ń ṣe tí ò kírun. أو بغناء. àbí orin náà bá ní. أو بغير ذلك. àbí gbogbo tó bá yàtọ̀ sí yìí. فهو فساق عاصي. fásìkì ni asin lillahi ta'ala. ومن لم يضيع شيئا. ẹni tí ò bá ra nǹkan kan láre. من الفرائض. nínú ọ̀ràn yẹn. اشتغالا بما ذكرنا. tó ajá sí pé n tó kó àìrójú bá nù ni. فهو محسن. فهو محسن ẹni rinu ni. المحلة لابن حزم. Mahala Ibn Hazmi ló ní lọ́wọ́ pé mujalladu 9 صفحة page 60. ثانيا استدلوا بقوله بقوله تعالى في مدح المؤمنين wọ́n tún lo àyà kan àyà tí wọ́n tún lò ní pé Ọlọ́run ròyìn àwọn mùmíní. وإذا سمعوا اللغو. wọ́n ní إذا سمعوا اللغو. أعرضوا عنه. أعرضوا عنه tí wọ́n bá gbọ́ lágíwò ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ tí ó sí kíni أعرضوا عنها wọ́n gùn rí kúrò ń bẹ̀ àwọn mùmíní. والغناء من اللغو. والغناء من اللغو pé mísíkì náà nínú ọ̀rọ̀ ayé ni. فوجب الإعراض عنه. pé èyí ò ní ó ti dọ̀rọ̀ yẹn ẹ̀gún rí kúrò ń bẹ̀ torí sífà mùmí nínú ni inú tí wọ́n fi ṣe ó jà nù ni. ويجاب بأن الظاهر من الآية. èsì lọ́dọ̀ ni pé zọ́hìrù àyà ni. أن اللغو. anna lágíwá pé tí ó ń jẹ́ lágíwò ni. صفه لقول. ọ̀rọ̀ eré ọ̀rọ̀ yẹ̀yẹ́. من السب. mina sábì nínú kó máa búyàn. والشتم. nínú kó máa ṣẹ̀kẹ́ ebú. ونحو ذلك. àti tó jọ bẹ́ẹ̀ lọ ní jẹ́ lágíwò. وبقية الآية تنطق بذلك. gbogbo yòókù àyà ni ló tọ́ka lójúwe pé n tó ń wí nù ni. قال تعالى. Ọlọ́run sọ wípé. وإذا سمعوا اللغو أعرضوا عنه. tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ebú àrọ́dù anhu àwọn agúnrí kúrò ń bẹ̀. وقالوا لنا أعمالنا. wọ́n ní lana a'maluna àníṣe wa. ولكم أعمالكم. ẹ̀yin náà ní tí. سلام عليكم. àlàáfíà kó máa bá yín. لا نبتغي الجاهلين. àwọn ò ní wá àwọn aláìmọ̀ àní bá wọn ṣe. فهي شبيهة بقوله تعالى في òun وصف náà ló gbọ́ عباد ọ̀rọ̀ الرحمن. tọ́lọ́ fi ròyìn àwọn Ibadur Rahman yìí pé وإذا خاطبهم الجاهلون قالوا ولو سلمنا tabati wa gbà fún wọn yìí pé أن اللغو في lágùn fil àyà nínú àyà ní tí jẹ́ lágùn يشمل ní الغناء. yashmulul ginaa tó bá kó mísíkì náà dání gẹ́gẹ́ bí wọ́n ti wí ẹja bá wọn wọ́n kú wọn lọ́bẹ̀. لوجدنا الآية تستحب الإعراض عن سمائه. ẹ rí i wípé àyà ní nítorí pé kéèyàn kan borí kúrò ń bẹ̀. tẹ̀mdíhátán ìborí kúrò ń bẹ̀ ní ìfi yín ọdún jẹ́ tẹ̀yìn. وليس وليس فيها ما يوجب ذلك kò sí tó sọ ọ́ dọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. وكلمة اللغو ògbólóhùn lágíwù ككلمة الباطل. ó ṣe déédéé gbólóhùn ìbàjẹ́ تعني ما لا tó فائدة súnmọ́ فيه. wípé ntí ò wúlò górí kúrò ń bi nǹkan tí ò bá wúlò àmẹ́nu mísíkì ń gbà mí èyí tó wúlò pọ̀ mbẹ́ ó kọ́kọ́ wúlò fún làákàyè torí pé bó bá ṣiṣẹ́ tó ṣe wàhálà lọ tó ṣe wàhálà tó bá fẹ́ relax
ó lè gbọ́ músíkì yóò sì mú relaxation wá yóò ṣe istijmamu fún ọ àwọn sàábì kan wọn a máa ṣe bẹ́ẹ̀ bá ń lọ́nu tíra yìí. حياك الله ara fìyín lẹ̀ à ń padà bọ́ mẹ́ o. وقد جاء عن أبي الدرداء lọ́dọ̀ Abi Darda àgbà wa رضي الله عنه radiyallahu anhu. وهو من زهاد الصحابة nínú àwọn tí ó jásí pé aráyé sàábé pátá ní Abu Darda. ونساكهم inú àwọn ẹlẹ́sìn nusak إني ní Abu Darda. Abu Darda wa sọ pé inni la astajimu nafsi bi shay. بشيء من الباطل èmi a máa múnú kẹtẹ́ ń pè ń bátìlì nì bátìl tẹ́ni ọ̀dá ni èmi a máa múnú ẹ̀ ń gbà míì fi tún jíra padà. ليكون أقوى لها على الحق liyakuna أقوى لها wà láha kó lè máa jẹ́ agbára padà fún ara nì على الحق láti dìde síbi òdodo. وواضح ọwọ́ afarahàn أن مراده بالباطل هنا bilbọ́tìlì húnà in tó gbà lérò pẹ̀lú bọ́tìlì húnà torí pé a ti tún bẹ̀ ní pé alágíwú mislul bọ́tìl ما لا فائدة فيه ìmọ̀lá fáìdà in tí ò wúlò tí wọ́n wípé kò wúlò lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ní هو اللهو láhàwú wọ̀láìbù فهو يستعين به على تنشيط نفسه a للحق máa lò ó ala tanshiti nafsihi lilhaq láti fi activate ara padà kí ara wa active padà. بعد أن تأخذ شيئا بعد أن تأخذ شيئا من الاستجمام والراحة nígbà tó bá lọ relax àwa bẹ̀rẹ̀ sí gbọ́. كما قال الشاعر gẹ́gẹ́ bí ṣáà ṣe sọ pé والنفس تسأم إن تطاول جدها فاكشف سآمة جدها بمزاح ẹ̀fẹ̀ wọ́n kà á sínú láhàwù afẹ́ à ń sọ fún wa pé fanẹ́fùsù ẹ̀mí a máa kó ṣuṣu إن تطاول جدها nígbà tíṣẹ́ ẹ̀ bá pọ̀. فاكشف سآمة جدها بمزاح wá fi ẹ̀fẹ̀ sí láti fi pe ara ní padà kúrò ń bi àárẹ̀. الله أكبر الله حياكم الله ọ̀gbọ́ حياكم الله ọ̀rọ̀ bá a tún padà bọ̀ lórí lónìí a kàn fi jẹ́rìí. ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وسماع ما لا فائدة فيه ntí ò láǹfààní nínú níbí gbọ́. ليس محرما èyí rèé ṣe wọ̀. ما لم يضيع حقا tí ò bá ti fi ẹ̀tọ́ kan láre. أو يشغل عن واجب àbí tó kó ní ṣàìrójú ń bi tó jọ́ràn ẹ̀yàn. روي عن ابن جريج agbáradọ̀ bó jùrẹ́jì. أنه كان torí pé bó jùrẹ́jì. يرخص في السماع a máa sinmi a máa farabalẹ̀. فقيل له níbi ká kó tẹ́tí gbọ́ múzíkì. fàkílà lahu àwa sọ fún wípé. أيؤتى به يوم القيامة في جملة حسناتك أو سيئاتك. oníṣẹ́ léyìí wọ́n á bi léèrè pé ṣé gbogbo eléyìí ṣé tọ́bátìjọ́ gbèdé alkiyama ṣé wọ́n kó lè wá sínú dáadáa rẹ ní àbínú àwọn àṣìṣe rẹ bí ẹnìkan ti bi mí nínú Facebook wípé maza tuntij min hadha ẹ máa tó fi Abdulhalim Hafiz síbẹ̀ kí ló fẹ́ yọ ń bí ẹ mo ní la tulzimak kì í ṣe dandan fún wọ ìzà antagera mustantij tí o bá ní tó rí múlò ń bẹ̀ kí n wàhálà tiẹ̀ mo fi síbẹ̀ fún ọmọ ní ìwọ ni kò gbọ́ ni ṣé bórí wọ́ọ̀lù mi ló wà kí n pọ́blẹ́mù tiẹ̀ ó ṣe déédéé ìgbà tí wọ́n bi jùrẹ́jì yìí pé mísíkì tó ń gbọ́ yìí
ayuta bihi yawm al-qiyamah ó kó wájọ́ gbogbo alkiyama jumlati hasanatik nínú jùmlà dáadáa rẹ ni aw sayyiatik àbí nínú jùmlà sẹ́yí ààrẹ àìdá rẹ faqala lọ́bá fún wọn wípé la fil hasanat wala fi sayyiat kò sì sí nínú àìdá mi li'annahu shabihun bil-lagwi torí pé ìyún ni ojọba tí lọ́jọ́ lágíwù qala ta'ala ọlọ́run sì sọ wípé la yu'akhidhukumullahu bil-lagwi fi aymanikum ọlọ́run abò ní mú yín pẹ̀lú ìbàjẹ́ díẹ̀ nínú ìmánì yín hayyakumullah qala al-imam al-Ghazali fi aymanikum wọ́n tún yí pé búra fi ìmánìkum Ayakallah. àti ayman àti iman bákan náà ni qala al-imam al-Ghazali Imam Ghazali wípé idha kana zikru ismillahi ta'ala ala shay'in ìdárúkọ ọlọ́run bá lórí nkẹ́kẹ́ ni ala tariqi al-qasam lórí ìbúra min ghairi akidin alayhi láì kò di nkẹ́kẹ́ sí wala tasmimin táàsì parí èyí pé àti déyìn nípa wal mukhalafatu fihi ma annahu la fa'idata fihi la yukhasu bihi ẹ̀yìn káwá sọ wípé yíò kò wúlò kò ṣe kíní kan káwá sọ wípé ẹni tó bá ti yapa ẹni ní tó bá yá ní pé kíní la yukhasu bihi wọn ẹ̀ ní mú lórí ẹ̀ kò sẹ́ni tó fẹ́ mú lórí ẹ̀ ọlọ́run ò ní mú lórí ẹ̀ ànábì ò ní mú lórí ẹ̀ fa kayfa yukhasu bish-shi'ri war-raqsi báwo la fẹ́ wá mú yẹn lórí pé ó jó àbókọrin fi kitabi Ihya Ulumuddin ẹlọ́wọ́ ló tíra Ihya Ulumuddin ó wà ń bẹ̀ ẹ̀rọ àwọn ọlọ́gànlẹ́dẹ́ yìí irú Imam Ghazali tí ó ṣe wọn wá ṣe awẹ́ tíra bí ojú mẹ́rin wọn láwọn fi ń kọ̀ndẹ́mù Imam Ghazali tó sì já sí pé ẹ̀yin tẹ́ ṣe tíra ojú mẹ́rin pé ewé ojú mẹ́rin yìí àárín tẹ́ ṣe nú ẹ̀sìn èyí tó ti wà ń lẹ̀lẹ̀ ń wó ẹ̀yin ò mẹ́dí ẹ̀yẹn ṣe fi ojú mẹ́rin péré tíra fi kọ̀ndẹ́mù odidi iṣẹ́ Imam Ghazali hujjatul Islam tẹ́nu kò sí pé hujja ni tálẹ̀yìn nìṣó ala annana naqul lórí nípa sọ wípé laysa kullu gina'in lagwa kìí ṣe gbogbo mísíkì ní lágíwù li'annahu ya'khudhu bọ́ bá gbọ́ baba lẹ́gbàá mo sọ wípé èèyàn máa ṣe àǹfààní nú ẹ̀ pẹ̀lú bọ́ bá gbọ́ baba lẹ́gbàá ó kẹ́kọ̀ọ́ nú ẹ̀ ó kéde nú ẹ̀ ó kọ́ ọgbọ́n nú ẹ̀ ó kọ́ òwe ń bẹ̀ bẹ́ẹ̀ ni Haruna Ìṣọ̀lá Allahu Akbar. kódà Àyìnlá Ọmọwúrà Ayakallah. kódà Fẹlá Ẹjẹ́ farabalẹ̀. Ẹ farabalẹ̀. nìṣó innahu Ẹjẹ́ farabalẹ̀. Ẹjẹ́ farabalẹ̀. èmi àwọn kan ìmí kọ̀ọ̀kan bẹ̀ èmi ti ẹ̀ gbọ́ ná àmọ́ àìgbọ́ mi ò sọ wípé Àwa rẹ̀ ni ti ń gbọ́. kẹ́kẹ́ wá wípé haramu ni ó lójú orin tí ó jẹ́ haram a sì padà ṣàlàyé àkà gbogbo orin tó bá pèèyàn lọ síbi ìbàjẹ́ Gbogbo orin tó bá pè yàn lọ bí ìbàjẹ́, aráàmù ni. masha Allah haramu lèyún ni Aráàmù ni. orin tó bá pèèyàn lọ bí ìbàjẹ́ àbí ijó tí obìnrin ó jónú hóhò àbí tóbìnrin ó bá ọkùnrin àjìnàbí jó àwọn èyí tí ó máa jẹ́ ìwọ̀nù ni Ayakumullah. àmọ́ obìnrin àtọkọ rẹ̀ ń jó kí wàhálà rẹ̀ ń bẹ Obìnrin àkọ́kọ́ rẹ̀ ń jó kí wàhálà rẹ̀ ń bẹ̀. Wọ́n tó bá tó fún bọ́pọ̀ ọlọ́kọ̀ jó, ó ti dàrámù. àbí ọkùnrin fúnra ẹ̀ tó kàn wò ó nu ilé ara ẹ̀ tó sì bẹ̀rẹ̀ jó wàhálà tiẹ̀ lèyìn Wàhálà tiẹ̀ ni. bára bá ro yóò wá bọ̀ ọ́ ẹ̀rí nígbà wà kéèkéé wọn bá ń kọ́ wọn bá ń pé ijó tajó lánàá yẹn ń ké gbogbo ara ló ń ronú yẹn ń ké.
Jazakumullah. ń bọ̀ bá jó tarabaro ṣé kò ní wá bọ̀ àwọn ọlọ́mọ tí ó ṣe ń tààrà tó fi dìde tó ń jó èyí a sì máa fi ṣe tẹ̀rìwíò a fi pa nítorí pé dídì téèyàn bá ń dì púpọ̀ jù a máa ní ìfẹ́ẹ̀tì inú ọkàn. èèyàn bá ń díjú a máa ní ìlapa nínú ọkàn. a ní ìlapa lára ọkàn. a ní ìlapa lára ọkàn. a ní ìlapa lára làákàyè. a tún ní ìlapa lára làákàyè. a ní ìlapa lára àlàáfíà. a tún ní ìlapa lára àlàáfíà. lára bẹ́ẹ̀ àwọn nǹkan wọn nígbà míì wọ́n á fi jìnnà sí pé kó kóró nù kó wá wà jámídù kó kan wá kó wà bọ́ gidi kó wà rigid. tágbọ́ kan á di gbirigidi kalẹ̀ ìrònú oríṣiríṣi máa sọ kalẹ̀ sí ọ lára lọ́kàn. mo bá ṣe tọ́lọ́hún lillahi alayka haqqun wa li nafsika alayka haqqun Allahu akbar. wa li iyalika alayka haqqun Allahu akbar. wa li gayrika alayka haqqun fa'ti kulli zi haqqin haqqahu. so ara rẹ ní di àwọn kankan pé ó rọra jókòó náà ni ó sì jókòó ó sì ń gbọ́ mísíkì ni ó lè máa ṣe nǹkan míì wẹ́rẹ́wẹ́rẹ́ kó sì máa gbọ́ sí ara rẹ̀ ó sì máa yá làákàyè ó sì tún máa jí. Allahu akbar. á bèlè orin tí mò ń gbọ́ èmi sábà gbá orin jẹgbọnjẹgbọn ni. àwọn orin kórin àwọn orin mi èyí sì gbọ́ orin lárúbá lèmi sábà gbọ́. bẹ́ẹ̀ni. gbogbo orin lárúbá ni kò sì sí nǹkan kẹ́ kò sí ebú nú ẹ̀ ní pé ń bú yẹn kò sí ń bẹ̀ kò sí ẹ̀yìn bí wọ́n bá kọrin ẹ̀sìn yóò sì kọrin ìfẹ́ ṣé èèwọ̀ nífẹ́ ni ìwọ kọ́. Jazakumullah. àwọn akọrin lárúbáwá sì ni wọ́n á máa ròyìn obìnrin àti ròyìn ìfẹ́ àtà àwọn èrò wájú ànẹ́bì sallallahu alaihi wasallam. níwájú ànẹ́bì Sallallahu alaihi wasallam. ìbáná ti so adùn fàkọlì bèlèyà ọmọ mẹ́tì búlú mọ́tàyàmú ìsirà ha lámú yóò fẹ́ dámẹ́ kí tó ní. bana ti su'adun faqali bil yawma mati su'adun ni ó fi mí lẹ̀ Faqali bil yawma matbulun. bẹ́ẹ̀ sì ni bó ti ń lọ ní ọkàn mi ń tẹ̀lé Mutayyamun tó israha. tọpa orí pa ẹsẹ̀ rẹ̀ Fuda makbulun. ó wá ròyìn rẹ̀ lọ títí bẹ́ẹ̀ tó fi wá ní àìfà òmùkùbílà dán apanu ní bó kọjú Àjíṣà òwò èdè làzẹ́. bó kọyìn ó lè sọ ọ̀pára ara ní bèlè ń tàṣe dógó. Kìbílẹ̀tàn bó bá kọjú sí ẹ báyìí ó pánú. Àjíṣà kìbílẹ̀tàn bó bá kọ̀yìn sí ẹ ó yọ ẹ̀yìn. Wàyí sàkà àti sọ̀rọ̀. Kúkúrú ni ó ṣe ṣe pé èèyàn gúngùn ni lójú ànẹ́bì náà ni wọ́n ti ń kọ́ ó sì kọ́ tẹ́ ànẹ́bì bọ́búrídà rẹ̀ àbáyà rẹ̀ ànẹ́bì jù fún
sì ròyìn ànábì orí yàrá èmi fẹ́lẹ́ hàn wá òṣèré máa ṣe àtà ilé ìgbàwà náà àṣàbùtà lọ́wọ́ tẹ̀lé ilé ìgbàwà àṣàbùtà lọ́wọ́ tẹ̀lé yàrá èmi fẹ́lẹ́ wá ìwọ tó ń bú mi ń pa àfẹ́ òṣèré yìí máa ṣe àtà àròyé mi rèé mi ní ilé ìkàwà lọ́wọ́ àṣàbùtà lọ́wọ́ tẹ̀lé mi ní ilé ìkàwà lọ́wọ́ àṣàbùtà lọ́wọ́ tẹ̀lé mi. àròyé mi ní sí ọ láwọn and softer kì í ṣe gbogbo mísíkì ní ọmọ ẹjẹ ládìwù. innahu ya'khudhu hukmahu wifqa niyyati sahibihi. bí àníyàn ẹni tó ní tó ń kọ́ ní bá ti rí àti tó bá gbé jáde láwùzù rẹ̀ òun láàmà fi dájọ́ lórí ẹ̀ kì í ṣe orin tó ń kọ́ ni. fanniyatu salihah àníyàn tó bá dáa tuhayyilu lahawa qurbatan. yọ ìsọ láhàwù ń gbà mí di ìsúnmọ́ lọ́hùn. wàlmúzẹ́há ta'atan. yóò sì sọ wàlmízáhá wàlmízáhá ẹ̀fẹ̀ yóò sọ di ìtẹ̀lé tọ́lọ́hùn kwa. wàníyàtú alkhabisa. àníyàn ẹbú tuhbitu al-amala. yóò ba iṣẹ́ jẹ́. alladhi zahiruhu al-ibada. tí a pé záyìrí rẹ̀ báyìí ìbáàdà ló jọ. batinuhu riya. àmàníyàn rẹ̀ nínú lọ́hùn kárí mi ni yóò ti ba iṣẹ́ ìbáàdà ni ó ti bàjẹ́. wa qala sallallahu alayhi wa sallam. torí pé Ànábì wa Muhammad inna Allaha la yanzuru ila suwarikum. ọlọ́lọ́wọ́ ní wo fọ́tò rẹ̀ o irú aṣọ tó wọ̀. wa amwalikum. o sì ní wo owó rẹ̀. walakin yanzuru ila qulubikum wa a'malikum. ọkàn rẹ̀ ló fẹ́ wọ àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Allahu akbar. wa nakilu huna kalimatan jayyidatan. a sáré mú ọ̀rọ̀ kan tó lálàáfíà wa tó dáa púpọ̀. qala ibn Hazm. Ibn Hazm ló sọ mahalla. nínú mahalla. raddan ala alladhina yamna'una al-ghina. ló sọ tó fi fèsì fáwọn tí wọ́n harama tí wọ́n illegalize music. qala ó ní ihtajju faqalu. ihtajju ẹ̀fẹ́lẹ́ yìí fi ṣe dí ọ̀rọ̀. ihtajju faqalu. ọ̀wá ni min al-haqqi al-ghina'u nínú ghayri òdodo al-haqqi. ǹjẹ́ nínú òdodo ni mísíkì wà àbí kò sí nínú ẹ̀. wala sabilin ila qismin thalis. kò sí sọ́nà kẹta. wa qad qala inú kó jẹ́ òdodo inú kó jẹ́ ọ̀rọ̀. wa qad qala Allahu ta'ala. ọlọ́run sì ti sọ yí pé famaza ba'da al-haqqi illa wa maza ad-dalal. ba'da al-haqqi illa ad-dalal lẹ́yìn òótọ́ irọ́ ló kù. fajawabuna. èsì wa lórí ẹ̀ wabillahi tawfiq. kọ́lọ́n kó fi wá ṣe kò ń gẹ́. anna rasulallahi sallallahu alayhi wa Ànábì sallam Muhammad. qala ìkẹ́ àtọ́lọ́n kó innamal a'malu binniyat. gbogbo ṣe pátá pẹ̀lú àníyàn rẹ wa ni. innama likulli mri'in ma gbogbo ọmọ nawa. èèyàn kọ̀ọ̀kan yóò sì dà pẹ̀lú pẹ̀lú tó bá dà níyàn ni. muttafaqun alayhi min hadith ibn umar. àdìsí ta umar bin al-khattab lórí ni. wa huwa awwal hadith fi faman sahih nawa al-bukhari. bistima'il ghina ẹni tó bá gbèrò gbígbọ́ music. wa man nawa bihi tarwiha nafsihi. ẹni tó bá fi gbàdá ní ẹni pé mo fẹ́ fi relax ẹ̀mí ara mi ni. li yuqawwiya bidhalika ala ta'ati Allahi azza wa láti lè jalla. jẹ́ kó tún lè lágbára istijmam ìyẹn ni pé ó ti rẹ̀ kó relax kó fi yẹn fi gbàgbára padà láti lè fi tẹ̀lé tọ́ láti lè fi ṣiṣẹ́ ọlọ́run. wa yunashitu nafsahu bidhalika ala al-birri. tó fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ tó fẹ́ fi reactivate rẹ̀ lórí ire lórí dáadáa. fa huwa muti'un muhsinun. irú ẹni bẹ́ẹ̀ muti'un ẹni tó tẹ̀lé tọ́ ọlọ́run ni muhsinun èèyàn rí ni. wa fi'luhu hadha min al-haqq. in tó ṣe ni minal haqqi in bẹ ní òdodo wa ma ba'da al-haqqi illa ad-dalal. wa man lam yanwi ta'atan. àmẹ́rin lọ́wọ́ pé kò fi gbèrò títẹ̀lé tọ́lọ́run wala ma'siya. tí ò fi gbèrò ẹ̀ṣẹ̀ fa huwa lagiwun lágíwù lẹ́yìn òní ma'fuwun anhu. a sì ṣàmójú kúrò fún. ka khurujil insan ila bustanatin. kéèyàn jáde lọ sínú ọgbà kan ila bustanihi. kó lọ sínú ọgbà rẹ̀
wa qu'uduhu ala babi darihi kó sì jókòó sẹ́nu ọ̀nà ilé rẹ̀ mutafarrijan lẹ́ni tó kàn ń ṣe fàájì tó ń wòran. wasibugihi saubahu wasabagahu sawbuhu tí aṣọ rẹ̀ bò lára. la zurdiyan adara aw ghayra zalika wa madda saqahu tó daṣọ bóra tó ní wa madda saqahu ó wá nẹsẹ̀ síwájú báyìí. wa qabadaha ó fi kọ́ra wọn. wasairi af'alihi wasairi af'alihi tó ṣe gbogbo orú nǹkan bá níbẹ̀ nínú mahala irú ẹni bẹ́ẹ̀ tó wá jókòó tó yẹ pé relaxation ní kí ló fi ṣe. lagun ma'fuun anhu. lagun irú báàní náà kò gbọ́ mísíkì o ó kàn jókòó sẹ́nu ọ̀nà ilé rẹ̀ ó sì daṣọ bọ́ra ó sì nẹsẹ̀ lágíwù lèyún ni náà àmọ́ lágíwù ni ma'fuun. thalithan walgina thalithan istadallu bi hadith kullu lahwi yalhu bil mu'min fa huwa batilun. wọ́n máa díìsì kan wá àdísì tí wọ́n máa mú wá ní pé gbogbo àdísì tó fẹ́ mú wá là ń bẹ mú wáyìí àyà tó fẹ́ mú wá là ń bẹ mú wáyìí. kullu lahwi yẹ́pẹ́ ànábì sọ pé gbogbo nkéré tí mùmínì bá fi ń ṣeré huwa batilun ìbàjẹ́ ni. illa salasa àyàfi mẹ́ta. mula'abatu rajuli ahlahu. ọkọ tó ń báyàwó rẹ̀ ṣeré pa. lágíwù lẹ́yìn òní náà àmọ́ èyí ò ní ọ̀dà. wàtàdíbuhu farsahu. àti ìmú ẹṣin rẹ̀ kó máa fi ṣe race èyí ò ní lágíwù ni àmọ́dá. wàrọ̀mùyúhu àǹkọ́síhì. ìtọ́wọ́ pẹ̀lú ọfà lágíwù lẹ́yìn òní náà ọ̀dà. rọ̀wá wà sábò súnánì àrbà wọ́n láwọn súnánì àrbà ni wọ́n gba àdìsí ni wọ́n fi ṣe hujja. wàlgìnáwó kharijun an hazihi thalatha. wípé mísíkì kò sínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá nàbí wí. wa ajabal mujawizuna bidafil hadith. àwọn tó gbọ́ àwọn tí wọ́n ní hadisi ni da'ifun. walau sahha lamma tó kana. dàbó bá jáde sùn sahih. lamma kana fi hujja. ìyún ni ó ṣe hujja. fa inna qawlahu fahuwa batilun. torí gbólóhùn ẹ̀ tó sọ pé fahuwa batilun. la yadullu ala tahrim. ìyún ò tọ́ka yìí pé ó ti ṣe léèwọ̀. bal yadullu ala adamil fa'ida. ó fi ṣe pé kò sáǹfààní kan tó fẹ́ rí mú bẹ̀ ni. faqad warada an abi darda. a ti gbà lọ́dọ̀ àbí dàrúdà. Ọ̀làhù iná. ok a ti sọ yún ni. ẹja dá dúró ọba dọ̀la a kọ̀ntínú. a parí ẹ̀ torí a kà tírà yìí èyí tèmi náà kọ dání yìí gbogbo ọ̀rọ̀ àwọn sàábé ní ṣẹ̀ríà Imam Bukhari èyí tí wọ́n ṣe lójú ànábì gbogbo ẹ̀ àwọn àbí. Kutubul Agani inú Kutubul Agani àárí àwọn ẹ̀rí ń bẹ lára bẹ́ẹ̀. ẹ jẹ́ afarabalẹ̀ kan ṣe máa tó dìde. ẹ jẹ́ afarabalẹ̀. yẹn wọn ní búlù ẹ jókòó. ìtàn wí ń bẹ. táwọn wí ń bẹ̀. ó ní pé àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn míì táwọn èèyàn tí wọ́n fẹ́ bà nǹkan tí wọ́n fẹ́ sọ ìsìláàmù di àrísà. àwọn èèyàn kan ń bẹ tó fẹ́ sọ ìsìláàmù di ẹ̀sìn àrísà. ẹ̀sìn àrísà ni wọ́n fẹ́ sọ ọ́ dàní à ń sọ pé ìsìláàmù dùn ju gbogbo èyí ní lọ. ìsìláàmù dùn ju gbogbo èyí ní lọ. àwọn kan ní ti ẹ̀rẹ́ tẹ̀ẹ̀rán. náà ní bẹ́ńlẹ̀ tó yẹ kẹ́ ẹran tẹ̀ẹ̀rán. tẹ̀síwò làkídà àkídà ọ̀nà sọ fún yín pé bàjẹ́ tẹ́ ń tó wà mọ́ṣáláṣí. ṣé àkídà ẹni tó wà mọ́ṣáláṣí ti bàjẹ́ ló wà mọ́ṣáláṣí. tí ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹni tí ò lákìídà fàkìídà fún un ní bí gbogbo abáwá ní kárí ká máa wá tẹni tó bàjẹ́. àwọn tí ò lákìídà ẹ kọ́kọ́ wà wọ̀nyí lọ́nà kẹ́ ẹ mọ́ mọ́ṣáláṣí tàbá rí pé àwọn tí wọ́n ń ṣe kínní ní ìsìn ẹ dákun ẹ sọ fún mi ó dé èèyàn mélòó tí wọ́n wẹ̀ sí ẹ̀sìn. èyí ò da tí wọ́n rí káàkiri ẹbí wọ́n léèrè mélòó ni wọ́n wẹ̀ sẹ́sìn. àfẹni tó bá wà mọ́ṣáláṣí tí wọ́n yọ kóńkó tì í kó tó bọ̀ àfẹni tí ń bẹ mọ́ṣáláṣí nìkan ni wọ́n mọ̀ ẹ̀kọ́ pé tí ń ṣe yí ọ̀dà. lára bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ó sì bá wa jiyàn má pè mí lórí fóònù.
ẹni tí ó bá jiyàn má pè lórí fóònù mọ́. má pè mí lórí máa fóònù. lẹ́kọ̀ọ́ má pè lórí fóònù mọ́. àìlẹ́kọ̀ọ́ lèyìn òní. àìlẹ́kọ̀ọ́ ni. ẹni tó bá lẹ́kọ̀ọ́ wá sí gbangba. wá gbangba. a lè wá ìjọ wa gbangba ká wa gbangba lèmi ti ń sọ tèmi. wọ agége kàpító kò bọ́ọ̀lù injection kò mú ìrìbọ̀ ń bí kò mọ́ríkà square kò mọ́ bọ̀. ẹnìkan ò ní ẹnìkan ò ní lé ọ padà. ẹnìkan ò ní lé ọ padà. wá bí wá sọ tiẹ̀. wọlé kò sì kó tíra rẹ máa bọ̀. èyí táwa ń wí yìí bí í dànù. ìta wí bí í dànù. ọba lẹ́rìí lọ́wọ́. ọba lẹ́rìí ẹ̀ lọ́wọ́. tó o bá ti lẹ́rìí rẹ̀ lọ́wọ́. àti retí ẹ̀rí rẹ̀ bó bá mú wá tó fẹ́ fi bí í dànù. bí tó o bá ti mọ wá retí ẹ̀rí rẹ̀ má fi èsì lórí Facebook. orí Facebook ò tiẹ̀ lè gbà ààyè. kò lè gbà ààyè gbangba báyìí lọ wá. gba gbangba bàbá gbangba dẹkùn kedere. gbangba dẹkùn kedere wa bẹ̀rù. ìjọ sáádà tá à ń ṣe látọjú ayé bàbá ẹgbẹ́ báànù bọ́ta ẹ pé àwọn ní jáàsì ni wá ó yá lu jáàsì. ẹ lù ú mọ ọlọmọ tó ti ṣe wàhálà fọdún mẹ́jọ ní wọn jò. àwọn akó gbogbo làákàyè àwọn akó di gbogbo wa dìjọ. àwọn àti gbangba ńgbà tá a ṣọ̀fọ̀. nígbà tá a ṣọ̀fọ̀ inú ọ̀fọ̀ ló lè lulu ló lè ká lù ú bí eyín òní àmọ́ kó mọ òun ṣe ìyàwó orin kan máa lulu anábì ẹni ẹ lulu ń bẹ ẹ lù ú ọba ń ṣe ìyàwó ẹ lulu ẹ gbàgbòjé mẹsìmẹ́rù àwòtáàrù gbogbo eyín òní ẹ lò ó nípa bẹ́ẹ̀ kẹ́sìn yé wa ni o. kẹ́sìn yé wa ni. kẹ́sìn wa lè yé wa ni náà làlàyé tá à ń ṣe. kẹ́sìn lè yé wa náà làlàyé tá à ń ṣe. àlàyé tá a bá sì ń ṣe nì kó mọ àwọn ẹlòmíì wá bí òdì ló ń gbọ́. òdì lẹ́lòmíì ń gbọ́. àgbóòdì. àgbóòdì ní ń gbọ́. àgbóòdì tó bá gbọ́ ni wàhálà tiẹ̀. wàhálà tiẹ̀ nìyẹn. ọlọ́run ó sì bí ọ léèrè ntí mi ò sọ tó bá ní mo sọ. nípa àbá sì wọ tó bá lọ wí ń tọ ọlọ́run ó bí ọ. ntí mo wí ó ní. gbogbo ẹ̀ la mẹ́di rẹ̀ wá. ó sì lẹ́rìí. ó lẹ́rìí. èmi kọ́ mo kọ́. àwọn bàbá wa kọ́ ni wọ́n kọ́. bàbá èyí tí mo yọ káàkiri nínú tírà ọ̀tọ̀. tí àwọn bàbá yọ nínú tírà káàkiri ọ̀tọ̀ nìyẹn. bó ti rí nù ni. bó ti jẹ́ nìyẹn. kọ́lọ́n kó gba lẹ́sìn lọ́wọ́ wa. kọ́lọ́n kó gba lẹ́sìn lọ́wọ́ wa. òpùrọ́ sí lọ́pọ̀lọpọ̀. òpùrọ́ sí lọ́pọ̀lọpọ̀. ẹnìkan lórí Facebook tó sọ fún mi pé ya sheikh ya habib yajibu an takuna qudwatan kò jápèjúwe fáwọn èèyàn ni nítorí pé ẹni tó bá ń gbọ́ mísíkì ọmọ ìyá ṣètánì ni. ọlọ́run sì ṣe mo bá lọ nu prófáìlì rẹ̀ ńgbà mo débẹ̀ mo bá lọ wọnú ẹntátímẹ́ǹtì rẹ̀ mo bá rí tó kọ ẹnìkan Rashman wípé musician tó ń fẹ́ràn nù ni. àṣírí tú. mo wá sọ fún mi pé mo ní mo ti ẹ̀rọ pé èèyàn gidi ni so ajá pé ìwọ náà ń bẹnu ọmọ ìyá ṣètánì ni lọ́wọ́ fún mi léṣe padà yìí pé rárá àwọn tó súnmọ́ ọmọ ìpé wọn ò kí ń gbọ́ mísíkì but Facebook provider ló bá òun fi síbẹ̀ mo ní èdè ìfìfẹ́ professional liar òun ni níbo ni Facebook provider tí báyàn fi tó fi sí síbẹ̀ wọ́n yẹn fi sí into fi sí ni àmọ́ ti di pé mo ti dáhùn bó bá sì sáré lọ yọ kúrò òfófó kìíní ni bẹ́ẹ̀ni ló sọ pé jàsú kú sàlùfì ó ṣẹ̀ṣẹ̀ yọ kìíní kan kúrò nínú kìíní ẹ̀ ni o. wọ́n lórí ìlà wa nǹkan àlà wọ́n lórí ìlà wa nǹkan àwa ń kọrí pẹ̀lú ìmọ̀ wọn lórí ìlà wa nǹkan bẹ̀rẹ̀ ìzàjà mẹ́ẹ̀sì fún وسلام على المرسلين والحمد لله رب العالمين.